إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. Aṣọ lónìí òun náà ni ọ̀rọ̀ nípa àkídà. Tá a bá sọ wípé àkídà òun náà ni tawhid. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ tá là ń jẹ́ mùsùlùmí láyé lónìí, ẹ̀rí eléyìí náà ni ọ̀pọ̀lọpọ̀ fẹ́ kó àgbọ́yé rẹ̀. Òun la àgbọ́yé kì í ṣàná, bẹ́ẹ̀ sì ni kì í ṣe ìní náà ni a ti ń sọ̀rọ̀ nípa àkídà fúnra wa, pé kí a mọ ohun tí ń jẹ́ àkídà. Ohun tó yẹ ká mọ̀ ni ọ̀ràn yẹn ni, tó já sí pé òun ni yóò dá kí àwọn ìbádà tó dá, òun ni yóò lálàáfíà kí àwọn ìbádà tó ṣe kíni o kó tó lálàáfíà kó tó já sí ìtẹ́wọ́gbà. Bí a bá fẹ́ tẹ̀síwájú ní èyí tí ó rọrùn, àfáà wa àgbà Sheikh Nasir Albani, àwọn ní wọ́n ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ kútúbà, níbi àwọn kútúbà jímọ̀ wọn tó pọ̀ púpọ̀, àti àwọn ọ̀rọ̀ wọn àti àwọn nàṣíhà eléyìí tí wọ́n tún ń gba àwọn mùsùlùmí àtàwọn ọmọ kéwú náà. Òun ni àfáà Abu Ubaida Mashhur bin Hasan Ali Salman, òun ni ó wá kó gbogbo ẹ̀jọ, ó kó àwọn ọ̀rọ̀ àfáà wa àgbà yìí, ó kó jọ, ó sọ di tírà. Ó sì jẹ́ bí volume 4, mujalladi 4 ni, mujalladati 4 ni, àti àwọn ìmíì náà. Ṣùgbọ́n eléyìí àkọlé ohun tí Sheikh Albani tí wọ́n fi ń sọ àwọn kútúbà yìí, òun náà ni kíni o, al-aqidatu awwalan law kuntum ta'lamun. Ẹ̀rí àkídà ló yẹ ká gbọ́yé, tàwhídì náà ló yẹ ká kọ́lọ̀ gbọ́yé nínú kó jẹ́ foundation wa. Law kuntum ta'lamun, ẹ̀rí ìbáṣepọ̀ àwọn èèyàn, ìbáṣepọ̀ ẹ bá mọ̀ ni. Nígbà táwọn ń tẹ̀síwájú níbi ọ̀rọ̀, ẹ̀já mú àwọn ọ̀rọ̀ wọn ká máa lọ, gbogbo ẹ̀ náà ló lẹ́rìí náà Al-Qur'an àti hadisi Ànábì wa Muhammad. Níbi tí àfáà ní tí wọ́n fún ní àkọlé ń bẹ, wọ́n pè ní min aina tukasul àkídà wa ma hiya usuluha. Níbo la ti mú àkídà wa gan? Gbogbo àwọn tá a bá sọ pé à ń kílèmù sunna, níbo ni a ti mú àkídà? Tó ṣé kí ni wa tabayyana lana anna sa'adata al-abdi fi dunya wal akhirah wa sa'adata al-mujtami' al-muslim
fi dunya wal akhirah takunu bil aqidati sahiha. Ó wá hàn sí wa, ó wá kílẹ̀ sí wa nípa ohun tí ń jẹ́ oríire ẹrú, ohun tí ń jẹ́ oríire ẹ̀dá láyé àti lálìkìyámà, àti ohun tí ń jẹ́ oríire gbogbo àpapọ̀ ohun tí ń jẹ́ mùsùlùmí láyé àti lálìkìyámà. Takunu bil aqidati sahiha, níbi àkídà, níbi doctrine tó lálàáfíà ló wà. Báwo la ṣe mọ àkídà tó lálàáfíà? Ó túmọ̀ sí pé orí ibú ní ń bẹ níbi àkídà ẹni tí ó ibi àkídà eléyìí tí ò lálàáfíà béèyàn bá fi lè kú sórí rẹ̀, kò bá jẹ́ ṣéwù, kò bá jẹ́ wòlíì, gbogbo ohun tó hùn kó jẹ́, kò bá jẹ́ àfáà tó kọ tírà tẹ́mi ẹ fẹ́ bọ́ tó kọ lálàáṣí tírà tí ń bẹ ń bẹ àkídà tí ò dáa. Àpèjúwe náà àwọn àkídà burúkú tí ò lálàáfíà òun ni kíyàn nígbàgbọ́ pé ọba tó dá wa kò ní àwọn orúkọ. Allah ò láwọn orúkọ. Ọba tí ń sọ fún wa pé òun ní àwọn orúkọ eléyìí tó dá ní ẹ̀rí kẹ́ ẹ máa fi pè òun walillahil asmaul husna fad'uhu biha. Allah ló fi ń láwọn orúkọ tí fi ń dá jùlọ, ẹ máa fa àwọn orúkọ wọ̀nyí pé àwọn kan wá dé wọ́n ní nínú ìrìn àjò tiwọn, ìgbàgbọ́ tiwọn, principle tiwọn, gbogbo orúkọ tá Allah ń sọ ń bẹ̀ yẹn nǹkan míì ní ń wí, Allah ò lórúkọ. Àwọn kan bá tún dé wọ́n ní ẹ̀rí àwa ń tiwa o, àwa gbà pa Allah lórúkọ, ṣùgbọ́n gbogbo ròyìn tẹ́ ń sọ pé Allah tún níròyìn ni Allah ò níròyìn, ó ti kọjá kó nírú ròyìn báwọn. Àwọn wá mú méje nínú àwọn ròyìn rẹ̀. Nínú àwọn àkídà eléyìí tó lálàáfíà òun ni kíyàn gbà pé bíyàn bá ti mọ̀ pé Allah ló dáhùn tí bá ti ń ṣe la ilaha illallah, gbogbo ohun tóhùn kó lè máa ṣe lẹ́yìn rẹ̀, kò bá má kírun, kò bá má gbààwẹ̀, kò bá má kúnlẹ̀, kò bá má bá wọn jíjó eégún, kò bá má bá wọn pa bìfóòṣà, kó ṣáà má jẹ́ kí la ilaha illallah kó má kú ní ẹnu rẹ̀. Irú wọn ní máa ń sọ pé ìmánì ṣaitan, ìmánì iblis àti ìmánì Abubakar àti ìmánì Abubakar ẹ̀rí pé sàwà bákan náà ni. Lẹ́ni tá Ànábì sọ pé tán bá pa gbogbo ìmánì gbogbo àwọn tá ń bẹ lágbàńlá ayé tán bá pa á pọ̀ ẹ̀rí pẹ̀lú ìmánì Abubakar tó wá gbé sínú òṣùwọ̀n, ìmánì Abubakar yóò sì tẹ gbogbo ìmánì gbogbo ará ayé pátá, yóò tẹ ìmánì gbogbo wa, yóò tẹ̀rí níbi tí ìmánì Abubakar tó ní agbára dé. Nínú àkídà àwọn èèyàn kan tí wọn àwọn ní ẹ wo gbogbo àyà tá Allah náà ń bẹ lórí àga àdára àṣẹ ń sánmà, kò sí ń bẹ, kò ní particular place, gbogbo àyè ló wà. Àwọn condemn gbogbo tí ń já wọn ọ̀rọ̀. Àwọn kan ń bẹ nínú àkídà tí wọn tàwíìlì ni àti tàríf ẹ̀rí eléyìí náà ṣe bẹ́ẹ̀ kẹ̀rí aslu kulli fitna wa bid'a wa tàwíìlì. Ìpìlẹ̀ gbogbo fìtínà tí ń dé nínú ẹ̀sìn yìí àti gbogbo bídíà tí ń wọ́n bẹ̀ láti ibi tàwíìlì náà ló ti wá, bí Ibn Qayyim al-Jawzi bó ṣe sọ. Bẹ́ẹ̀ sì tàwíìlì dẹ̀kẹ̀rẹ́ ẹni tí ń bá ń bẹ níbi ojú ọ̀nà tàwílàt àìmọ̀kan ẹni ànù nírú ẹni bẹ́ẹ̀, gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n ti wá nù látara wa bẹ̀. Eléyìí tí mo sọ yìí náà ń kọ́ ẹ̀rí Muhammad al-Amin al-Sheikh al-Imam Aminu Shinkiti, àwọn ni wọ́n mú wá nínú tírà wọn tí wọ́n pè ní al-Asma wa Sifat, wọ́n mú wá síbẹ̀. Èyí tí mo sọ ní ìsinyìí ẹ̀nà owó nínú Ighathatul Lahfan ti Ibn Qayyim, táwọn náà gbà pé ìpìlẹ̀ gbogbo aburú láyé, gbogbo fìtínà ayé pátá níbi tàwíìlì ni. Wọ́n tún mú wá bẹ̀ nínú As-Sawa'iqul Mursala eléyìí tí mo kà fún wa níjọ́ kìíní àná. Ẹ̀rí pa àwọn àkídà tó dáa, àkídà tó lálàáfíà òun náà ni àkídà tó gba yẹ́ẹ̀sì Allah ní yẹ́ẹ̀sì, tó sì gba nú Allah ní nóò. Kò yí ọ̀rọ̀ Allah, kò yí lóríkòdì, kò fi nítumọ̀ ẹ̀mí ìtọ́ba tó ní nǹkan rẹ̀ òfun. Òun ló fi mú àfáwa Aminu Shinkiti nígbà tí ń sọ ọ̀rọ̀ nínú tírà ní Jamu Dirasatil Asma wa Sifat eléyìí tá à ń sọ ní, nígbà tí wọ́n sọ̀rọ̀ débì kan wọ́n ní èmi ló dé gan, kí ló ṣẹlẹ̀, kí ló dé tá a fi ń yí ọ̀rọ̀ ẹni tó ṣe pé kò lè sọ̀rọ̀ kó ṣàṣìṣe. Allah ò lè ṣe mistake ọ̀rọ̀ kó wá ní èyí tí mo fi ránṣẹ́ sí yín lánàá o mistake ni o, Ànábì mo fi léyìí correct ara mi. Kálà, ọba tó kọjá bẹ́ẹ̀ ni. Èmi ló wá dé tẹ́yìn bá yí ọ̀rọ̀ rẹ̀, kí ló dé tẹ́ fi ń yí ọ̀rọ̀ ẹni tí ò lè kó sínú galat, bẹ́ẹ̀ sì ni kò lè kó sínú tanakut. Èmi ló dé tẹ́ fi ń yí ọ̀rọ̀ ọba tó jásí pé kò lè kó síbi ìdàrúdàpọ̀, ọ̀rọ̀ ò lè dàrú mọ́ ẹ lọ́wọ́,
débi tí ó sọ nǹkan míì lánàá tí ó wà ní ara ohun tí mo wí kọ́ nìyẹn o kó tó wá tó sọ nǹkan míì lénìí ẹ̀mí ló dé tẹ́ a fi ń ṣe báwọn níbi àwọn àkídà tó kù díẹ̀ káàtó ni. Àkídà eléyìí tó lálàáfíà eléyìí tó dáa òun ni eléyìí tá ànábì yẹn tó gbé wá fún wa táwọn sàábẹ́ ànábì tí wọ́n ṣe àwọn ọmọ kéwù wọn àwọn tábìyìn táwọn náà ṣe àti àwọn tábìyìn ẹ̀rí táwọn náà tún ṣe bẹ́ẹ̀ náà àwọn àfáìsìn táwọn náà ń pariwo tí wọ́n ń polongo fún wa èyí kò wá sórí ire níbi gbogbo àkídà tí ò bá ti lálàáfíà. Bákídà rẹ bá ti gbé ẹ takọ ẹwọ Allah tí mú ẹ ṣẹbọ kò sórí ire ń bẹ o. Tọ́ Ikhwatul Islam àfáà ń tẹ̀síwájú wọ́n ní wa aqidatuna kama qulna àkídà tiwa doctrine tiwa principle tiwa ẹgẹ bá a ṣe sọ ṣáájú tukathu minal kitabi wa sunna àwọn máa ń mú nínú al-Qur'an àti sunna Ànábì ni hatta lan nudilla kama qala Rasulullah sallallahu alaihi wasallam ẹ̀rí eléyìí tá a fi ní sọnù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ànábì wa Muhammad eléyìí tó wá Ànábì ní tarakitu fikum inni qad tarakitu fikum shay'ayni Ànábì ní ẹ̀rí èmi o pàápàá mo ti gbé jù kalẹ̀ ẹlẹ̀ fún yín mo ti fi nǹkan méjì ilẹ̀ fún yín lan tudillu ba'daha lè sọnù lẹ́yìn rẹ̀ kitaballah wa sunnati al-Qur'an Allah àti sunna wa Ànábì Muhammad wala tatafarraqu walan tatafarraqu hatta yarudda alayya al-hawd má wá yapa kú lórí méjèèjì má fi méjèèjì kalẹ̀ o títí tẹ́ fi wá bá mi níbi àbàtà yìí ọ̀rọ̀ kún bẹ́ẹ̀ o nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó rẹ̀ Ànábì di ó yé wa kí lálẹ́ kìyàmà níjọ́ tó ń gbé wọn máa gbẹni tí gbogbo nǹkan wọn máa gbóná tí kálukú máa dààmú òrùngbẹ tí ó gbẹni yóò kọjá bẹ́ẹ̀ ẹ̀rí odò kan wá akérèmọdò kan ń bẹ àbàtà kan ń bẹ àbàtà ni Ànábì ní òun máa bẹ níwájú níbi àbàtà ọmọ warada fiha shariba minha gbogbo ẹni tó bá fi lè wọ bí àbàtà yìí yóò mú ń bẹ wa man shariba minha lam yatma an abada ẹnikẹ́ni tó bá fi lè mú ẹ̀fà fèrè níbi àbàtà náà òǹgbẹ ò tún gbẹ mọ́ o Ànábì wa níbẹ̀ náà ni wọ́n ti wá kọ́ àwọn èèyàn kan wá àrífùhùn wa ya'rifunani ìmọ̀ wọn pé àpá àlùwàlá ní bẹ lára àwọn eléyìí orí pa àlùwàlá ní bẹ lára àwọn yìí wa ya'rifunani àwọn náà wọ́n mọ òun Ànábì náà Ànábì rí lọ́ọ̀kan yìí wọ́n máa bọ̀ láti wá mú mi ẹ̀rí Ànábì wa ní níbẹ̀ ni wọ́n ti wá dí gàgá wọ́n dé mi àti wọ́n báńdì wọn papọ̀ mọ́lẹ̀ Ànábì wa wọ́n sọ fún wọn pé innahum minni ara mi ni wọ́n àwọn èèyàn mi ni wọ́n wá sọ fún wọn Ànábì pé fayuqalu wọ́n wá fún wọn lésì innaka la tadri ma ba'dalu ba'dak ìwà Ànábì o mọ ohun táwọn eléyìí ti yí padà lẹ́yìn rẹ̀ ní pé ìgbà táwọn Ànábì ò sí láyé mọ́ àwọn èèyàn kan ti pé nǹkan míì lẹ́sìn wọ́n ti gbé nǹkan míì wọnú ẹ̀sìn gbogbo ẹ̀yin tẹ́ fi nǹkan pẹ́sìn tẹ́ gbé nǹkan tí ò nípìlẹ̀ wọnú ẹ̀sìn ní súnmọ́ Ànábì débi tẹ́ mú mi àbàtà o Ànábì wa sọ fún wọn pé Ọlọ́run Ànábì wa sọ fún wọn pé sókàn lima badalu ba'di ìgbéjìnà tefetefe fún yín o torí nǹkan tẹ́ yí padà lẹ́yìn mi kì í fi ń kún ẹ̀sìn lẹ́yìn tó ti pé kì í fún nítumọ̀ míì kì í gbé sáyè míì kì í pè ní ohun tí ọba àṣẹ̀dá tó fi rán Ànábì rẹ̀ ní ohun tí ò pé ẹ̀rí Ànábì ní ká má yapa sí méjèèjì títí tí a fi ṣẹ́rí padà wá bá òun Ànábì níbi àbàtà wàhùmá bayna aydina al-Qur'an àti súnà Ànábì ní wọ́n ń bẹ lọ́wọ́ wa méjèèjì ní ń bẹ lọ́wọ́ wa wa qulna inna hazil akidata allati akasinaha min al-kitabi wa sunna la budda an tafhama kama fahimaha sahaba ridwanullahi alayhim wa tabi'un wal a'immatul a'lam wa ma sar ala najihim ila yawmina hadha wa ila yawmiddin ẹ̀rí àfáwọn tẹ̀síwájú wọn sọ fún wa pé wá rí àkídà àti wa táwa mú nínú al-Qur'an àti súnà Ànábì la budda an tafhama kama fahimaha sahaba ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́ mi ọ̀nà yẹn ní fún ẹ kó gbọ́yé kó wọ́n náà gbọ́yé kó yí ẹgẹ́ bá àwọn sàhábà bó ṣe jẹ́ àwọn sàhábà bá àwọn sàhábà ṣe gbọ́yé ṣe bí ẹni láwùjọ wa lónìí ẹ̀wọ̀n táwọn èèyàn ń pè súnà
gbogbo àwọn tí wọ́n gba náà jẹ tí wọ́n gba náà kan lórí social media, àwọn àfáà súnà lórí social media, àwọn àfáà tí ò sí ájírù fẹ́lẹ́ bọ, àwọn àfáà tí ń sọ fún yín pé ẹbọ tẹ́nìkan ṣe ò dá o ṣùgbọ́n àwọn kan náà àwọn ò dájọ́ rẹ̀, ẹni rí ni ìyẹn dáadáa ní ẹwọ orí burúkú ní súnà, orí burúkú ní súnà nù kẹ́ni tó náà ń ṣe súnà máa sọ fáàfáà ẹlẹ́bọ, àfáà tí ń pèpè síbi ẹbọ, àfáà tí ń gbọ́lá fóògùn tajà, àfáà tí ń kọ̀ǹdẹ́mù àdìsí tí ń bú sàábé, àwọn Ibn Taymiyyah, Muhammad ibn Abdul Wahhab, gbogbo àwọn àfẹ́sìn wọn nítumọ̀ sírú ẹni bẹ́ẹ̀, yóò lálàṣe wọn, yóò fàṣà wọn yílẹ̀ káwárà àfáà kan kó náà lóhun náà ń dìfẹ́ǹdì súnà làwọn náà ń ṣe o, àwọn eléyìí ò nípìlẹ̀, wọn nítumọ̀ lọ́dọ̀ rẹ̀. Àwọn sàhábì ànábì, àwọn tí wọ́n gbógun tì gan lójú ayé ànábì àti lẹ́yìn ayé ànábì, wọn ṣe ìlàta apá kan táwọn àfáà ẹlẹ́bọ oníbídíà bí ń ṣe lónìí, táwọn àfáà kan tó sì ń ṣèròyìn mọ́ òláwò fún wọn, táwọn àfáà kan tára àwọn Jésù náà tí wọ́n tún yìn wọ́n. Alágbàkò ní gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀, kò ságbọ́ yí kankan nú ẹ̀sìn wọn ni. Tá a bá gbà kìídà yìí ni báwọn sàhábà ṣe gbọ́ yí, kò ní sẹ́nìkan tí ó fọwọ́ pa idà tàwhídì lójú. Èèyàn kan ò ní ṣèrànù kó wà lórí àkídà tí ò dá kálọ́mọ ìyá yín ni. Gbogbo àfáà tí máa ń sọ fẹ́ni tí ń bẹ lórí àkídà tí ò dá mọ ìyá òun ní, ẹgbà pọ́mọ ìyá rẹ̀ nínú òótọ́ fámìlì ni wọ́n. Ẹ wá wá àwùjọ wa lẹ Yorùbá, ẹ wo lẹ Yorùbá lónìí, ẹ wá dúró àwọn àfáà tí ń bẹ ń bẹ àti ẹ̀ ti sinmi. Àwọn àfáà oníbídíà ń pẹ́ ọ̀rọ̀ sọ ni wọ́n ń yọ sọ ni wọ́n sọ nǹkan tí ò gbádùn mọ́ pé tí ẹ̀já sípà kìí dá wọn ò dáná, ṣùgbọ́n kò dàbí ìgbà kan téèyàn kankan lè bọ́ ta ní ìsìn tó sọ pé tọ́ àánú ìsìláàmù ń ṣòun, ẹ̀rí ìyà tí ń jẹ́ ìsìláàmù pọ̀, òun pìtì ìsìláàmù gan, bẹ́ẹ̀ ni pé ìsìláàmù òun ni ó sọ́ọ̀fù ìṣòro àwọn ará ayé ni. Ló bá ní ẹ lọ wá ojú màálùú mẹ́rìndínlógún, obì gbàǹjà mẹ́rìndínlógún, ewé kinní kan, ewé nǹkan lọ wá kó papọ̀ sínú odó kinní kan kẹ́ kó owó sí, owó táyẹ kéèyàn máa ná pé kó máa fi jẹun kéèyàn máa yọ̀kẹ́, ó ní ẹjọ́ ná, ẹ wá máa lò ó pẹ̀lú yá tí yá lẹ́sìkò wá rọ́gàdá ní kú lè mọ̀ká ní tẹ́ bọ́kọ́ nìyún. Àwọn orú ọ̀rọ̀ báyìí ò ti sí láwùjọ mọ́, wọ́n ń pẹ́ sọ ní ìsìn ní àtàwọn lórí ibú lálálálálá táwọn tún jẹ́ mínísítà níbi orí ibú. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àkídà abú ọ̀fà àwọn alákídà náà lẹ̀ o. Àwọn èèyàn ò wá sọ kátikàtí mọ́ bí nǹkan o, àwọn tó láwọn ṣe súnà gan-an ni wọ́n ń sọ rédèrèdè, ni wọ́n ń sọ kátikàtí lónìí. Kẹ́ ẹ sọ pé ẹ gbógun tèèyàn tó sọ̀rọ̀ ẹbọ, kẹ́ ẹ lẹ́ gbógun tẹnìkan tó sọ̀rọ̀ bídíà, kó wáyé pé àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ ẹ̀yin gan lẹ́tún náà ń sálámà sírú ẹnu nì. Ẹ máa náà ń báyàn jà tó yẹ ẹ̀sìn lójú ayé, ẹ sì máa sọ nǹkan míì lábẹ́lẹ̀. Gbogbo àwọn àfáà yìí, gbogbo ohun tí ń jẹ́ Allahu Akbar, gbogbo àwọn ọ̀gá o, gbogbo àwọn nǹkan tí ń ba àkídà jẹ́, àwọn nawaqidul iman, àwọn nawaqidul shahadatain, àwọn nawaqidul islam, wàláhì kò jẹ́ nǹkan kan lójú ẹ àti lẹ́nu àwọn tó láwọn ń pe àpòmọ́ra súnà láwùjọ wa lónìí. Ẹ mọ̀ ìyá mi tẹ́ ẹ bá ń gbọ́ mi, ẹjá lọ gbọ́ ẹ kí n ti. Àfi ká lọ gbákidá wáyé báwọn sàhábà Ànábì bí wọ́n ṣe gbọ́ yé o, ohun táwọn àfáà ń sọ fún wa ń bẹ̀ nu. Kò sí sàhábì kan àwọn Kọ̀dàríyà ti bẹ́ẹ̀ lákidá àwọn Abdullahi ibn Umar kó tó sọ̀dájọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn ẹni tó lóun jẹ́ mùsùlùmí lónìí, oníbídíà gan-an mọ́ ìyá rẹ̀, oníbídíà gan-an jọ ń lọ́ mọ́ra wọn, wọ́n jọ ń dúró, wọ́n tún jọ ń ya fọ́tò, wọ́n jọ ń upload ẹ̀, wọ́n tún wá ní àìní tìjú débi pé àìmọ̀kan wọ́n tún wá gbé wọn jáde débi pé wọn ò tún mọ̀ kan náà kí ń sọ láwùjọ. Káàfáà súnà máa sọ pé òun ò gírí pẹ̀lú ẹni yẹn bí ọ̀rọ̀ ẹbọ tó sọ o, ṣùgbọ́n dájọ́ rẹ̀ òun kọ́ lòun ó dá. Kí wá ní àdíìsì, kí l'Ànábì wá gbógun tì? Ṣé olóògùn olóòṣàyàn kan l'Ànábì gbógun tì ní? Àwọn oníbídíà ńkọ́, àwọn Júù ńkọ́, àwọn Yẹ̀húdí ńkọ́, Allahu Akbar. Àwọn làwọn sàhábà gbógun tì.
níbi àkídà tí wọ́n gbọ́yé ni níbi àkídà eléyìí tí wọ́n gbọ́yé ní òfin sí yapa ẹnu láàrin àwọn sàábí ànábì, kò sí yapa ẹnu lọ́dọ̀ àwọn tábìyìn, kò sí yapa ẹnu lọ́dọ̀ àwọn tábìyìn alladhina tabi'ahum bi ihsan, kò sí yapa ẹnu lọ́dọ̀ àwọn àfáìsìn níbi ọ̀rọ̀ àkídà. Yìí máa ń ṣe rẹ́gí máa ń bára mu ni. Àfi bó ṣe dàsìkò ti wá táwọn ọmọ kéékèèké, àwọn sufahawul anam, àwọn udasawul asnan, àwọn tí wọ́n ti pọ́nlé ní tẹ́yìn wọn ti gbó, àwọn tí wọ́n ṣì ń lálàá ni wọ́n ti jí o, àwọn ló wá kò tí ń ṣe fátíwá lónìí. Àwọn ni wọ́n tún wá ń bẹ oníbídíà padà apọ́lọ́jì wọn sẹ́ni báyìí lẹ́ni tó já sí pé ohun tó mú ẹ tó fi ọ̀pọ̀ọ̀sì ohun tó ń sọ nítorí àdìsí ànẹ́bì, torí àkídà salaf, nítorí manhaj ahli sunna wal jamaa. Gbogbo àwọn ẹni yẹn torí táyé lè ní ẹ ti wá gún nílọ bá wọn padà nítorí ayé. Ẹ rí àkídà táwa ń sọ, Sheikh Albani inú táwọn sọ lọ, wọn ní àkídà táwa ń sọ o, wọn ní àkídà tiwa o, allati akasinaha nínú kitabi wa sunna, àkídà táwa mú nínú al-Qur'an àti sunna Nabi, làbúdà àǹtẹ́fù àmà, kò sí tàbí ṣùgbọ́n àfikún gbọ́ yé o, àfikún gbọ́ yé kama fahimaha sahaba, báwọn sàábí ṣe gbọ́ yé, báwọn sàábí ṣe ń lò pẹ̀lú ẹ̀ la ṣe gbọ́dọ̀ gbọ́ yé. Ridwanullahi alayhim, ìyọ́nú alákọ̀ọ́dọ̀ máa bá wọn, wa tabi'un, àbẹ́yìmọ ìsọsíwájú, wala a'immatul a'lam, ẹ̀yìmọ ìsọsíwájú, wa man sara ala nahjihim, ẹnikẹ́ni tó náà bá tún wá tọ ojú ọ̀nà wọn ila yawmina hadha, títí di àsìkò tá à ń bẹ́ẹ̀ náà wọn ní rè, wa ila yawmiddin, dọjọ́ kẹ́yìn wá ẹ̀rí istajabatan lillahi ta'ala, kí lè máa jẹ́ obedience, ìtẹ̀lé ọ̀rọ̀ Allah tí ń sọ fún wa in Suratul An'am aya 90, bismillahir rahmanir rahim, aláàní fabihudahum muqtadi, pẹ̀lú mọ̀nà wọn sàábì yìí, àgbọ́yé wọn láàfin mọ̀nà, àgbọ́yé wọn nù ní. Wa ha'ula'i allazina amarana Allahu an naktafiya atharahum, wá ráwọn ní tààlà wa ń pa wá láṣẹ pé ká ṣe kí ni o, ká gbàgbọ́ yé wọn ojú ọ̀nà wọn tí wọ́n tọ̀ kó tó wà naslaka najahum, pé ká tójú ọ̀nà wọn tààlà ń sọ́nà àyà yìí, ashabu rasulillah, àwọn sàábí ànábì ni o, wa tabi'una lahum bi ihsan, àtàwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa. Qala ta'ala, ẹ̀rí rẹ̀ rí aláàní was-sabiquna al-awwalun minal muhajirina wal ansari walladhina taba'uhum bi ihsan radiyallahu anhum wa radu anhu wa adda lahum jannatin tajri tahtaha al-anharu khalidina fiha abada dhalika al-fawzul azim. Aláàní was-sabiquna al-awwalun minal muhajirina wal ansari, àwọn tí wọ́n ṣáájú nínú àwọn al-muhajirun, àwọn ará Maka, wal ansar, àwọn tí wọ́n tọwọ́ tẹsẹ̀ ará Medina, walladhina taba'uhum bi ihsan, àti àwọn alladhina taba'uhum bi ihsan, àti àwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa, àwọn tabi'in ni. Radiyallahu anhum, ìyọ́nú Allah ti bá wọn, radu anhum, àwọn náà ìyọ́nú sí, wa a'adda lahum jannatin tajri tahta al-anharu khalidina fiha abada, àwọn tó dá sí pé wọ́n ti pèsè kalẹ̀ fún wọn, ẹ̀rí Allah ti ṣàdéhùn kalẹ̀ fún wọn, jannatin tajri, ẹ̀rí ibùdísí tí ń ṣàn lábẹ́ rẹ̀, tahta al-anharu, tí akérèmọdò máa ṣàn lábẹ́ àlè víw bí ti ṣe rí, ṣùgbọ́n yóò dà kọjá swimming pool tó ní omi lábẹ́, yóò dà kọjá mansion tí ó ń bẹ lórí omi lọ, ó máa bẹ́ẹ̀ abadan títí ayérayé. Dhalika al-fawzul azim, eléyìí náà ni ìdíje fi ń tóbi jù lọ. Tọ́ inú Suratul Tawbah ayẹlẹ́ 100 láti rí. Wa man yushakkiki ar-rasula min ba'di ma tabayyana lahumul huda, ẹnikẹ́ni tí bá wá ń dáwọ́tò ànábì lẹ́yìn tó tọ́ọ̀rọ̀ ti hàn sí, tó ti rí kọ̀ǹpáàmù bó ṣe jẹ́, ẹ̀rí wayattabi' ghayra sabilil mu'minin, tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà eléyìí tí kò ń ṣojú ọ̀nà àwọn
sàbí anabi wa Muhammad sallallahu alaihi wasallam aláàánú ni waliyi ma tawalla ẹ̀rí àjẹkọ̀ ló dìbò sínú ẹ̀ wà nuslihi jahannama àti jẹ́kọ̀ wọnú náà jahannama láti wáṣà àti masiro ibi tó burú ibi tí yẹn ń dé sí tọ́ afá tó wá ń tẹ̀síwájú ní fa innahu man ya'ishu minkum ba'di anabi wa ń sọ fún wa afá tó máa di sànẹ́bì mẹ́wàá ibi tá anabi sọ fún wa pé fa innahu man ya'ishu minkum ẹnikẹ́ni tó bá ń ṣẹ̀mí nínú yín ẹni pé ẹni bá ń ṣẹ̀mí pẹ́ nínú yín tí sì ń bẹ nínú yín lẹ́yìn tó wà anabi bá ti lọ tán fasayara ikhtilafan kaseera ẹ̀rí oríṣiríṣi àwọn ìyapa kálukú máa pe àwọn ní mùsùlùmí ṣùgbọ́n nǹkan míì ni wọ́n bìlọ́ǹgì sí àkídà tá à ń sọ yìí ò ní sí kálukú ní oríṣiríṣi nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ohun tá ànábì sọ kalẹ̀ rí ànábì nítọ̀ lásìkò yìí bá wá dé fa alaykum bi sunnati súnà òun ànábì ní kẹ́ẹ̀dìmú o nígbà táwọn àlùmọ̀ bá ti pín tí kálukú ti bìlọ́ǹgì sórí oríṣiríṣi ẹgbẹ́ tí kálukú ti ní oríṣiríṣi philosophy oríṣiríṣi ìròrí eléyìí tá à ń rí láwùjọ lónìí pàápàá àwọn tán náà ń ṣe wáàsí súnà tá ànábì sọ ń bí afáwa fi sí pé ai bìtọ̀rí kọtì ojú ọ̀nà wọn ànábì wà sunnatil khulafa'ir rashidin ẹ̀rí àtòjú ọ̀nà àwọn khalifa rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ni tamassaku biha ànábì ní ẹdùn nǹkan tí mo sọ fún yín yìí mú wà á do alayya bin nawajis kẹ́ẹ̀dínmú nígbà tí yẹn máa fi ní ọ̀gán rẹ̀ tó fi di nǹkan mẹ́lẹ̀ wọ́n tún máa di sànábì míì wá tá ànábì ti já mọ̀ pé àlèhùnmọ̀ yìí yóò padà pín ànábì ní wataftariqu ummati ala salasin wa sab'ina millah ẹbí tó kúrò nílọ ànábì ní wataftariqu ummati ala salasin wa sab'ina millah ànábì ní ìjọ Islam àwọn mùsùlùmí ó padà pín sí 73 ní á padà pín sí kó lè bá yìí sì fún wọn tí o lè máa wò pé how come sect tí ń bẹ láyé ní ìsìn kọjá 100 calculation rẹ̀ lélẹ́yìí sórí lára sect mẹ́wàá lára àwọn ẹgbẹ́ mẹ́wàá lára ẹgbẹ́ 20 àlèrà àkídà ẹ̀yẹ kan tí ó pa gbogbo wọn pọ̀ sórí àkídà ẹ̀yẹ kan tó bá ti pa bíi mẹ́wàá bíi 20 pọ̀ gbogbo wọn bó ṣe pọ̀ tó yẹn pé ní 1 bó ṣe wá máa ṣàlọ nìyẹn kò lè kọjá 73 tá ànábì sọ torí pé wá yìí ni kí n fún alápèjúwe tí ó jìnnà ìgbà tá à ń sọ̀rọ̀ àwọn Asha'ira lánàá àwọn tí wọ́n ń pè ní Ash'arite pẹ̀lú gbogbo àwọn àrùn àìsàn àkídà búkúbúkú tí wọ́n ní lára Asha'ira arí àkídà Murji'a ń bẹ arí àkídà Jahmiyya ń bẹ arí àkídà Mu'tazila ń bẹ tó ti yé atúrí Qadariyya tó ní wọ́n tún fi Qadariyya tì sí ara àwọn Asha'ira ó di 4 àwọn náà tó wá ní àkídà Sufi abẹ́rẹ́ ìgbà báyìí ní ìsìn báyìí so ó di 5 lára ẹgbẹ́ ẹ̀yẹ kan arákídà bíi 5 bíi 6 bákan náà ní Sufi abá ní Sufi ẹ̀rí àkídà Asha'ira lára Sufi ẹ̀rí àkídà àwọn ṣé àkídà Murji'a náà ń bẹ lára Sufi torí kò sóhun tó kan Sufi pẹ̀lú nàwákìdù shahadatain nàwákìdù iman àti nàwákìdù tawhid so bá ṣe máa kà á tó fi pé 73 nìyẹn Ànábì ní kulluha fin-nar gbogbo ẹgbẹ́ tó wù kí gbogbo mùsùlùmí lè pín sí láyé kulluha fin-nar illa wahida Ànábì ní gbogbo wọn yányá ọmọ náà ni wọn ó wá ní illa millatan wahida àyàfi àwọn èèyàn kan ṣo pé nínú wọn tó ọ̀rọ̀ yẹn wá rọ àwọn sàábé lójú pé ìgbà yìí ṣì ń bọ̀ láyé kẹ́ Ànábì ní bẹ́ẹ̀ ni ṣì ń bọ̀ àwọn sàábé bá sáré béèrè lẹ́ẹ̀kan náà wọ́n ní wa min iya ya Rasulullah àwọn àwọn ẹnìkan tí ó wà lójẹ́ nínú gbogbo àwọn àpín o kọ́ọ̀lá Ànábì bá fún wọn lésì ó ní ma ana alayhi wa ashabi inú àdísì mi ó ní ma ana alayhi al-yawma wa ashabi àwọn tí wọ́n bá dúró síbi tó wọn Ànábì dúró sí lónìí àtàwọn sàábì ọ̀hún ó túmọ̀ sí pé gbogbo ẹgbẹ́ tó ń kó lè máa gbórúkọ wọn orúkọ tẹ́ ń jẹ́ kọ́ ló mátà kò ń ṣe orúkọ ló mátà kí ni nǹkan tí wọ́n ń ṣe níbi orúkọ tí wọ́n jẹ́ yẹn ìjẹ́bi tá Ànábì dúró sí àtàwọn sàábì rẹ̀ dúró sí ni wọ́n dúró sí so gbogbo orúkọ tó mú kí yẹn lè máa pera rẹ̀ ohun tá a fẹ́ mọ̀ ní pé kí ni foundation wọn tó Ikhwatul Islam àfáwà àgbà wa ń tẹ̀síwájú nínú kútúbà wọn aquluha wa ala al-mila
li'annaha aqidatun udinu Allaha biha hatta alqa àfáà ní èmi ń sọ eléyìí fún yín o lórí bó ti ṣe lórí ohun tí mo ń sọ ibi tí mo wà yìí torí pé àkídà tá à ń sọ fún wa yìí àwọn làwọn fi ń sin Allah títí táwọn ó sì fi pàdé rẹ̀ àwọn àlùkò manhajuna fi dirasati al-aqida an na'khudha aqidatana min kitabi wa sunnah faqat manhaju wa òun náà ni ẹ̀kọ́ tá a kọ́ bí àkídà nìkan ní tá a mú nínú kitabu wa sunnah nìkan ni o àwọn àkídà ẹ̀sìn níbi ibòmíì tó wa nafhamaha kama fahimaha as-sahaba àwọn ń sọ fún yín àwa ń gbọ́ àkídà àti wáyé ẹ̀sìn wa ń yé wa gẹ́gẹ́ báwọn sàhábà ṣe gbọ́ yé àkúrò ní ojú ọ̀nà wọn wa tabi'un kò sí sàhábé tí ń bá oníbi ní àyà fọ́tò kò sí sàhábé tí ń bá àtẹ̀yítẹ̀ tí ẹ̀ wá pín sí mọ̀káfíra àti mọ̀fásíkọ̀ gan-an kò séyìí tẹ́ ẹ ṣe ṣáájú fún bẹ́ẹ̀ ṣé ní gbogbo ẹ̀yàn àfáà tẹ láwọn ọmọ tí wọ́n ń sọ ọ̀rọ̀ àgbákò káàkiri tí wọ́n fi aburú rinlẹ̀ yẹni ẹ̀ níṣọ́ àwọn ni tóun bá ti báyàn já ń tóun báyìí ó padé síbẹ̀ nìyẹn wọ́n á tún lọ bá padà ó sọ ọ̀rọ̀ ẹ̀sìn di life affairs àti gbogbo ẹ̀yin tẹ́ ń pa máa fún jálàbí láàfáẹ́sìn pé kọ̀ọ̀kan wọn wà láàlú wa ṣùgbọ́n yìí lè pẹ́ nìkan tẹ̀kìfìrí ẹnìkan tẹ̀kìfìrí lòun ẹni sọ̀dájọ́ títí ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n yọ lórí ibú gangan àwọn alágbàákò tí àwọn aláìmọ̀ kan ìdájọ́ tí wọ́n wà láàlú wa àwọn àfáà tí wọ́n kọ́ lóyún kí ó tẹ́ ẹ fi ń ṣe fátíwá tẹ́ ẹ fi ń sọ àwọn èèyàn nù tọ́ ó ní agbára o àwùjọ ti dàrú o tó bá jẹ́ pé náà ń bá èrò ìwọ náà bá ń lò ló fi ń múyàn ló fi máa fà gidi àwọn èrò pọ̀ lẹ́yìn ẹ̀ tí wọ́n ń gbọ́ ló fi máa fà rí ló fi máa fà gidi odinú sàárè kó o tó rí mi tí ọ̀rẹ́ hẹ́ndì sí wà náà fahamaha kama fahimaha sahaba àwa ń gbọ́ yé o àkídà tí wọ́n ń yé wa báwọn sàhábà ṣe gbọ́ yé àtàwọn tábìyìn wà immatul a'lam àtàwọn àfa àgbáyé wà máa ń sáàrà ala nadihi àti gbogbo ẹni tó bá tó tọ́jú ọ̀nà wọn kama qalu al-khayru àwọn àfa àti ń sọ wọ́n ní al-khayru kullu al-khayri fi ittiba'i man salaf wọ́n ní ṣe rí oore ohun tí gbogbo oore ń bẹ níbi ìtẹ̀lé àwọn sàhábé wà sharru ẹ̀rá burú kulli sharri gbogbo tí ń jẹ́ràn àbúrú fi ibtida'i man khalaf ń bẹ níbi nǹkan míì tẹ́ dálẹ̀ níbi ìdá nǹkan lẹ̀ tí yẹn fi tẹ̀lé àwọn tí wọ́n yapa sáwọn sàhábé ẹ̀rọ ìyá mi mùsùlùmí al-aqidatu sahiha àkídà rí tawhidi kúlá láàfíà taqumu ala usuli sitta orí ìpìlẹ̀ mẹ́fà náà ni ó wà kò lè kọjá abẹ wàhíyà al-iman ká ní mẹ́rin pẹ̀lú Allah al-imanu billah wa malaikatihi àmàlẹ́kà rẹ̀ ń bẹ wa kutubi àwọn òwe rẹ̀ olódó ní ọdúnṣìlì àwọn òjíṣẹ́ rẹ̀ kágbà bẹ́ẹ̀ wal yawmil akhir ìyẹn máa ń bìlífù ní ọjọ́ kẹyìn ní o máa rò ó lọ́kàn ló kò sọ́jọ́ kẹyìn débi tí ó sọ jáde tó wà fi wù ú níwà wà ní kọ́dàrú máa yẹ bá bìlífù gbèsè ayé rẹ̀ ló kò sí nǹkan tí ń jẹ́ kádàrá tó o bá fi lè bìlífù ló kò sí tí ń jẹ́ kádàrá ó ti sọnù tó o bá fi lè kú lórí rẹ̀ káyọ̀rì wà ṣàgbéyìn negative bẹ̀ àti positive bẹ̀ ó gbọ́dọ̀ gbàgbọ́ ń bẹ ní وهذه الأصول أقسمناها من كتاب ربنا ومن سنة نبينا eléyìí ni ìpìlẹ̀ ẹ̀sìn èyí tá a tún mú nínú àlùkùránì ọba wa àti súnà ànábì wa kí wàá ní ẹ̀rí ọ̀rọ̀ náà òun náà ní ọ̀rọ̀ tá a láǹfà náà àlùkùránì aláàní amana ar-rasulu bima unzila ilayhi min rabbi òjíṣẹ́ gbàgbọ́ ohun tán sọ̀kalẹ̀ fún àtọ̀dọ̀ ọba rẹ̀ wal mu'minun àwọn mùsùlùmí náà gbàgbọ́ kúlù ní amana billah gbogbo wọn gbà wọn ní mẹ́rin pẹ̀lú Allah ẹ̀rí àmàlàíkàtì màláíkà ń bẹ wa kutubihi wa rusulihi la nufarriqu bayna ahadin min rusulihi kò sẹ́ni kan àwọn òjíṣẹ́ Allah tí ń ṣe tiẹ̀ lọ́tọ̀ wa qalu sami'na wa ata'na wọn ní tọ́ agbọ́ bẹ́ẹ̀ sì ni a tẹ̀lé ghufranaka rabbana àforíjì lọ́dọ̀ rẹ̀ la wá sí wa ilayka al-masir ọ̀dọ̀ rẹ̀ náà ní ibùsẹ́rí dé sí gbogbo nǹkan Allah tó wá ń tẹ̀síwájú tó mẹ́rin ibi ọtún mẹ́rin ìmí ìwà pẹ̀lú ọ̀rọ̀ Allah ẹ̀ẹ́dítàlá ní ayyuhal ladhina amanu ẹ̀yin mùsùlùmí aminu billah ẹgbà aláàgbọ́ rasuli àtòjíṣẹ́ rẹ̀ wal kitab àtàtírà rẹ̀ alladhi nazzala ala rasuli eléyìí tí wọ́n sọ kalẹ̀ fún jíṣẹ́ rẹ̀ ẹgbà gbọ́ ní àwọn orúkọ Allah sọ́nà al-Qur'ani tó fi rán ànábì
báwọn orúkọ Allah ń bẹ ẹ̀yìn kan náà Allah olórúkọ ẹ fún nítumọ̀ míì orí ibú kan nìyún anù kan nìyún náà lọ́tọ̀ Allah lóhun láwọn òròyìn ànábì ìròyìn rẹ̀ Allah náà òròyìn ara rẹ̀ ẹ̀yìn jọ méje péré ń bẹ orí ibú kan náà nìyún náà o gbogbo àkídà bá yẹ já jìnà sí o àwọn àfáà bẹ́ẹ̀ ká ṣọ́ àwọn fámìlì wa lára wọn àfáà táwọn ọmọ wa ó lọ kí lọ́dọ̀ rẹ̀ ká gbìyànjú ká mọ àkídà rẹ̀ ká mọ tó bìlífù nínú rẹ̀ ó ẹ̀rí ohun tí wọ́n sọ kalẹ̀ fáwọn nẹ́bì ìyẹn máa ń bìlífù ẹ̀ ní. wal kitabil ladhi anzala min qabl àti gba àwọn tíra ilé ìtàn máa sọ kalẹ̀ ṣáájú wa man yakfur billah ẹnikẹ́ni tó bá fi ṣe kèfèrí pẹ̀lú Allah wa malaikati tàmàlẹ́kà tá a sọ ní wa kutubi àtàwọn tíra Allah rusuli àtàwọn òjíṣẹ́ rẹ̀ wal yawmil akhir àbíjọ kẹyìn ní akọ̀bí dọ́là màáyídà irú ẹni bẹ́ẹ̀ ti nù ní àánú lè tó jìnà ìdíjà tọ́ àdísì wá pọ̀ gan eléyìí tí àwọn afáwà tó mú wá fún wa náà ìjọba tẹ̀síwájú al-aqidatu kulluha ta'udu ila hadhihi al-usul sitta ila hadhihi al-usul sitta ẹ̀rí tawhid àkídà yóò máa ṣẹ́rí padà lọ síbi àwọn nǹkan mẹ́fà eléyìí tí mo kà fún wa nínú àdísì náà Al-Qur'ani náà ni wa hadhihi al-usul hiya allati santakallam aniya aslan bishay'in min tafsil inshallah ara àwọn àkídà yìí usulu mẹ́fẹ̀ẹ̀fà yìí ó wá padà máa sọ̀rọ̀ nípa wọn nípìlẹ̀ wọn lọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala ibi náà ni àrísí ní òní ẹjá ṣọ́ra wa pàápàá ayé ti dàrú eléyìí tó bá lọ bìlífù pórí social media àfáà kan tó dípò gbá tiẹ̀ gbogbo ohun tó bá sọ lábẹ́gé ẹ̀rí pé ẹ̀ sọnù púpọ̀ àánú tí wàá pọ̀ gan àwọn aláìmọ̀ kan ní wọ́n ń dá sọ́rọ̀ ẹ̀sìn wàláì ẹlòmíì ń bẹ kò lè ka tírà ẹlòmíì sì mọ̀ tírà ká grammatically kò mọ̀ tí tírà ń wí kò sí pìlẹ̀ ẹ̀kọ́ kò sákìdá fún ṣèbẹ̀ rẹ nìkan náà nù wọn àwọn asọ̀rọ̀ tí ò dáa táwọn tó ti gbéraga bọ̀ nípa àwọn àfọ̀njálàbí ẹlẹ́bọ ló bá tún pọ̀ láwọn àfáà wa ẹ̀rí àfáà wa òkúta gidi lẹ́nu ẹni tó lóun ṣe súnnà irú súnnà tí wọ́n gan kò yéèyàn lẹ́nu wọn àwọn onísúnnà nú o ní sọ pé àfáà eléyìí tó lóun wọn agbára omi lòun lò jálàbí dá ẹlẹ́ṣọ̀gùn tajà ẹlẹ́ṣẹ̀ gbá ẹlẹ́ṣẹ̀ àwọn nǹkan wọ́n tún kí wọ́n yìí wọ́n ti kóra mọ́tò àbẹ́ẹ̀rí nǹkan ni ọní ẹjí ni abo ogun tó ń ṣe ọ̀rọ̀ tó sọ kò sí tó kàn wọ́n pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n dájọ́ rẹ̀ ó wà láàlú wa ẹlẹ́bọ gan òun nídàájọ́ mọ́ kò tẹ̀ wá sí ohun tí ń jẹ́bọ mọ́ nìyí sìn àyàfẹ́ni tó bá rúgbá òòṣà ẹ̀rí pé nǹkan ti ṣe wá àwọn tó láwọn sọ̀rọ̀ súnà nù o níbẹ̀ làwọn kan wá ń bẹ àwọn tí ẹ̀ mọ̀ dájú ẹ̀sìn rárá òun á kọ̀ wọ́sọ́ irú nǹkan gbára adẹ̀ fún ní hukumu àwọn mufti ti wá pọ̀ gan-an wọ́n ti wá pọ̀ gan-an o ẹ̀já ṣọ́ra wa ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rí a gbọ́dọ̀ understand ẹ̀sìn bó ṣe yá wọn sàábé ohun tá a ti ń kà fúnra wa látàárọ̀ ni ó gbọ́dọ̀ yé wa báwọn sàábé ṣe gbọ́ yé ni o àtàwọn tábì yìí àgbọ́yé tiwa ò gbọ́dọ̀ yàtọ̀ al-khayru kullu al-khayri fi ittiba'i salaf ohun tí ń jẹ́ oore gbogbo ohun tí ń jẹ́ oore yányá ń bẹ níbi ìtẹ̀lé àgbọ́yé àwọn sàábé ànábì ẹjá ṣọ́ra wa gbogbo àwọn táwọn àfáà tí ń bú ànábì tí ń kọ̀ǹdẹ́mù àdíìsì àwọn àfáà tí ń bá wọn sàábé àwọn àfáà alákídà àṣáírọ̀ alákídà súfí alákídà múrídíà àwọn Allahu mawjudu fi ayyi makani gbogbo àwọn orú wọn alákídà búkú yìí àwọn tẹ́ẹ̀pẹ̀ láwọn àfáà súnnà wọ́n máa ti lọ ń bẹ̀ wọn pé kọ́ má bínú sáwọn tán láwọn gbógun tì wọ́n lórí àwọn ọ̀rọ̀ tó ń sọ tí ò dá àwọn ti dọ̀kan ní ìsìn ìbẹ́ ẹ̀rí kan náà nú wọn ó láwọn tí ń gbà sílámù lọ́dọ̀ òun kò sí tó kàn wọn pẹ̀lú wọn òun ó ṣe nẹ̀síyà fún wọn òun ó fún wọn kẹ́límà níbi tó bá wá rí lẹ́yìn ẹ̀ kí wọ́n lọ bí àti jẹ́ mùsùlùmí gbogbo àwọn ìsìlámù ó pín àkídà ó pín káṣọ́ra ájúrù ní nǹkan zájúrù ní àwọn eléyìí ò mọ ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n àmọ́ kò yé wọn àwọn tí wọ́n tẹ́ lè pé àṣáàdù àfi àṣáàdù àwọn tí wọ́n lè káwà dùá wọ́n lè kàlámnẹ́ṣírá ó clear ìgbọ́n ẹni kan wá ka báìbù wọn ní wo wọn tó máa sọ nọ́mbà tó wà ẹbí wọn léèrè farqu bayna hadisi sahih wa hadisi hasan mal farqu baynahuma báwo kí ni difference tí ń bẹ láàrin hadisun sahih àti hadisul hasan báwo la ṣe mọ̀ kó mọ̀ ẹ̀yẹn wá bí lọ́wọ́ ẹ̀ pé níbo ni ẹ̀rọ wà láàrin bible kíníkan James version àti kíníkan version yóò máa kà á fún yín láì wúkọ ni àwọn eléyìí náà ń ṣe fátíwá o wọ́n ń ṣe dáwà wọn náà ń fáwọn èèyàn kẹ́límà
báàdà ṣàhádà báàdà lìkẹ́lìmọ̀ kò sí nǹkan kan mọ́ ibi tẹ́ ẹ bá rí ẹ gbà lọ àtẹlẹgbẹ́ àtòníbídíà àtòníṣu gbogbo wọn náà ń bá ṣe ọmọ ìyá wọn ní wọn tún pàdé ẹni tí ń dìfẹ́ǹdì ẹbọ Mọ́kà àwọn lòmí wọn wá sọ àwọn lágbára